Àníkẹ́ ọmọ bá ní sọ̀dún èrò tí bẹ́ẹ̀ lóde lẹ̀ yẹ jẹ́ lọ kí. Kúdírát Òròlú ọmọ Adébíyì o. Ọmọ bá mo súnmọ́ bànú èdè mo jìnnà sọ́bànú ẹ̀ẹ́dẹ́ẹ̀fà. Èmi ò rọ́bà fi tó rárọ́bà fi ń lọ bá ń pa. Ọmọ aládé sẹ́sẹ́ fún. Ọmọ aládé àlàáfíà. Ayádémọ́lá Òròlú máa fẹsẹ̀ lọ kọ̀ọ̀kan ju ayọ̀ rẹ lóde. Ọmọ ní fọdún eléyìí ṣàṣemọ́ lọ́lá Ọlọ́run ọba. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Àníkẹ́ ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ó ti ṣèyí, ó ṣe tàmọ́dún. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ó ti ṣèyí, ó ṣe tàmọ́dún. Ọdún ẹ lóde tàwa bọ́ ṣe. Ìbálòdé tòní o. Àríkẹ́ mo rí ìbà lọ́wọ́ Ọlọ́run ọba kí n tó mọ̀ lọ́ba mi tó pé dúbẹ́ ẹ̀bẹ̀ ó mọ̀ ọbẹ̀. Ẹ mọ̀ wò ó pé torí ìta ni mo tún ṣe kójó tí mo kó lù tí mo kó ní tẹ́wá sí ìgbàgede ní ọjọ́ tòní náà. Àníkẹ́ ọmọọba ní sọ̀dún o. Ọmọọba mọ̀ wọlé mọ́ra àfẹ́ ní bá kí ọ ní òkì. Èmi súnmọ́ bá ní wọ́n èdè mo jìnnà sọ́ba ní wọ́n ẹ̀ẹ́dẹ́ẹ̀fà. Èmi ò wá rọ́bà fi tó rárọ́bà fi ń lọ bá pa. Àníkẹ́ ọmọọba o. Kúdírát Òròlú ọmọ Adébíyì. Ó yá mọ́ ọ̀dà gọ̀ǹdọ̀gọ̀ǹdọ̀. Ìwọ ò ní bá wọn fọdún eléyìí ṣàṣemọ́ lọ́lá Elédùmarè. Ṣébí ọdọọdún ni pèrègùn àmáwọ̀ tutù wá sílé ayé. Ọdọọdún lọ́mọ bẹ́ẹ̀ torí wípé kí ni ìran ọ̀bẹ níbẹ̀ sú. Àtẹ́lẹsẹ̀ á ti mọ́ bẹ́ẹ̀ nà pẹ́pẹ́pẹ́ o. Ẹ bá ti wá pé ọmọ bọ́ọ̀lù ayọ̀ ló nílé bá ń lé lọ́lá Elédùmarè. Ayádémọ́lá Òròlú ó yá mọ́ gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Màmá Tóbi Kọ̀díjà. Màmá Àlíyà ó yá mọ́ ọ̀dà kọ̀jọ̀gọ̀ǹdọ̀. Màmá Àlìsánì. Màmá Àkílà. Ìwọ ti rọ́dún eléyìí náà. Ó di dandan kọ́ ọ̀sẹ̀ mi ìsìtòwó tọmọta ikú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ẹni bá wá pé o mọ̀ sàmọ́dún ẹ pé kó ṣe wéré-wéré. Ẹ pé kó ṣe gbàràgbàrà kó lọ mọ́ òwò léde Ọlọ́run torí ikú tó yẹ kó pa ó ti lọ pa àwọn tó bá pé òkú nírèwèrèwé tọmọtọmọ tọkọtọkọ. Ìkònà oníkòwá oníkó òkònà. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́ẹ̀rín Ọlọ́run ọba oníjẹ́ ó pa ọ́ lẹ́kún láíláí. Ìwọ ti sọdún eléyìí o. Ọ̀sẹ̀ mi yìí sí lọ́lá Elédùmarè ọba. Àníkẹ́ o. Ó yá díàrè ní àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ayádémọ́lá díàrè lé. Ìrẹ́ aládùúbọ̀sà nílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Bí mo bá wà lọ́lọ́ náà bẹ̀ ń ó yé mi yékéyéké. Ọmọ Arólú o. Ọmọ Arólú ó yá mọ́ ọ̀dà gọ̀ǹjọ̀ wọn èèrì nílé bàbá tó bí ọlọ́mọ gangan. Eré sísá ni wọ́n sá ń bẹ̀. Ọmọ Ládẹ̀dù ó yá mọ́ ọ̀dà gọ̀ǹjọ̀ àkọ́bí Ládẹ̀dù. Ọmọ Aládẹ̀dù ẹ̀ o. Ọmọ aládé sẹ́sẹ́ fún. Àníkẹ́ mọ́ ọ̀dọ̀hún lẹ́nu mi. Ọmọ aládé àlàáfíà. Ọmọ òdánilà lọ́jọ́ ebi. Ọmọ òdánilà lọ́jọ́ ìyàn. Ọmọ ládé. Kúdírát o. Kúdírát lọ́mọ ládé. Aláàfin ò ládé. Ṣebí adé aládìí ikú ni wọ́n
gbà fún Aláàfin nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Kúdírá ó dìlé àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ọmọ Balógun dòdò ń dá wà, Kúrà dòdò ń dá wà o. Olómi nílé fẹ̀tùwẹ̀, ọmọ abọ́ sínú ẹ̀tún mọ́ Ìbàràpá ni wọ́n kó kí àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ọmọ arógun mọ̀mọ́ sá, Àníkẹ́ lọ́mọ arógun mọ̀mọ́ sá, ọmọ aṣẹ̀rù gbógun jẹ̀ẹ̀jẹ̀. Ogun ọjà kọ́kọ́ mọ̀ Balógun rí nílé àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Balógun a máa kó wọn lẹ́rú lójú ogun nílé yèyé rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ọmọ Arẹ̀sìn Tújà, ọmọ Agẹṣin gbadé mọ́ gbàngànjọ̀gànjọ̀, ọmọ Agẹṣin jagun nílé àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Àníkẹ́ o, ó yóò di ilé àwọn ọkọ rẹ̀ gangan. Ó yá lájàṣẹ́ ìpò, èmi wá solúkọ pẹ̀lẹ́ nílé àwọn ọkọ rẹ̀ gangan. Àníkẹ́ ayé àsọ̀lá o, aya wọn lájàṣẹ́ ìpò, ó yá mọ́ ọ̀dà gànjọ̀gànjọ̀. Ọmọ òpé o, àdúrà lẹ́mọ̀ọ́sọ́, ó yá mọ́ ọ̀dẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ọmọ olówó kan bí ara, abẹ̀bẹ̀ sáwọ́ àtàrà nílé àwọn ọkọ rẹ̀ gangan. Ọmọ elékèlè kéye, kí wóyẹ́wóyẹ́ sinmi sára nílé àwọn ọkọ rẹ̀ gangan. Ọmọ Arẹ̀sìn Tújà, ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lówó lọ́wọ́, bẹ́ẹ̀ bá lẹ́wà, tẹ̀rù tàrà ní báyìí tán nílé àwọn ọkọ rẹ̀ gangan. Èmi dúró mọ́ okólúpo, mo bẹ̀rẹ̀ mo kólúpo, mo dọ̀bálẹ̀ mo kólúpo, mo solúpo pẹ̀lẹ́. Ẹ̀yin ò mọ̀ pé ẹni bá solúpo pẹ̀lẹ́ àmọ́ lówó lọ́wọ́, ẹni bá solúpo pẹ̀lẹ́ àmọ́ lọ́lá mọ́lá nílé bàbá ọkọ rẹ̀ gangan. Àníkẹ́ dé o, àwọn ẹni bẹ́ẹ̀ ni àwọn èèyàn bí èèyàn wọn pé mọ́ kí ọ. Honorable Mojide Alabi Balógun, chairman fún gbogbo Ìkẹjà local government pátápátá, wọn pé mọ́ kí ọ. Bàbá mi Alabi Balógun mọ́ wọlé wọn rà bá wà orí làkẹ́sàn, ọmọ wájú ọlọ́kọ̀ tí sówó, ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí séèjì gbára lẹ́kẹ̀, ògèdègèdè ọlọ́kọ̀ tí tàn yẹ̀bẹ̀ lójú omi. Honorable Mojide Alabi Balógun, wọ́n pé wọ́n kí ọ. Wọ́n pé òní fọdún eléyìí ṣàṣemọ̀, wọ́n ní ọdọọdún làmí rí òrógbó, ọdọọdún làmí rí òòṣà, ọdún kan ò wá ní dé ká má ṣe rọ́mọbì lórí àtẹ. Wọ́n ní lọ́dún làwọn ọbẹ̀ lọ́la bíbẹ́ ẹ̀fẹ́ síbẹ̀. Bàbá mi Ambassador Prophet Dr. Enoch Babafẹ́mi Adésọlá, wọ́n pé wọ́n kí ọ. Chairman fún gbogbo kánì ní Ìkẹjà pátápátá, wọ́n lò ní fọdún eléyìí ṣàṣemọ̀ lọ́lá Ọlọ́run ọba. Wọ́n lọ́mọ ọbẹ̀ ni, ọmọ ọbẹ̀ ni, ọmọ ọbẹ̀ ni, ọ̀wá ní bẹ̀bẹ̀ ẹ̀yà láṣẹ Elédùmarè ọba. Màmá mi Gbàjàbíàmí làwọn pé wọ́n kí ọ. Wọ́n lẹ́jọ́ tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́ nínú owó, nínú ọlá, nínú àlàáfíà àtà ikú tí ṣe bá lẹ̀ ọ̀rọ̀ ọlọ́lá Elédùmarè ọba. Prophetess Adérẹ̀mí Àbíkẹ́, wọ́n ní ìmọ̀ kí ọ. Wọ́n ló kú ọdún okú ìyèdùn, wọ́n láṣẹ mi ìsìnlọ́lá Elédùmarè ọba. Gbogbo náíràkì ní Ìkẹjà, wọ́n pé wọ́n kí ọ. Wọ́n gbọ́ sọdúnmọ́dún ní Ṣàwà sọdúnmọ́dún, wọ́n lẹ́sọ̀sùmọ́sù ní Ṣàwà sọ̀sùmọ́sù. Wọ́n pé yóò wá ṣe lọ́dún, yóò wá ní jáṣe mọ́ lọ́lá Elédùmarè ọba. Bí wọ́n bá ti wá bí ọ léèrè pé ta ló kọrin ewì yìí ṣe tí ẹ náà, Olúmáyọ̀wá olóhùn ìyọ̀lẹ̀ mi ń jẹ́. Àyọ́ ni mí àwọn olúgbẹ̀lílá o. Wọ́n máa ń pẹ́ bí ọ̀kan bá lé níbẹ̀ wọn apá ọ̀kan jẹ, bí ọ̀kan bá wá dín níbẹ̀ wọn ara kan sí ilé bàbá mi tó bí mi lọ́mọ gangan. Àgbá ni wọ́n gbé gòkè lọ́lù níran bàbá tèmi, Kẹ́rẹ́pìtì nílé bàbá tó bí mi lọ́mọ gangan. Orí mi àfirè, orí mi àfirè,
fire lọ́jọ́ gbogbo.